Ẹ kú ojúmọ́ o gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Ní gbogbo ibi tí tá a tawé tá a ta ìgbòde káàkiri àgbáyé ni mo ń kí gbogbo ìran Yorùbá pé a kú ojúmọ́. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní àti máa gbóhùn ẹnu mi. Ìwọ náà lè má jẹ́ Yorùbá ṣùgbọ́n kó láǹfààní àti gbọ́ èdè Yorùbá. Mo kí gbogbo ẹlẹ́sìn Mùsùlùmí, mo kí gbogbo ẹlẹ́sìn ọmọlẹ́yìn Kristi. Bákan náà mo kí àwa tí a jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe náà. Mo kí wa o pé a kú ìgbìyànjú, a kú iṣẹ́ olóore, a kú kó lè dá tá à ń bá káàkiri. Ìmọ̀ràn pàtàkì kan ni mo mú wá fún àwa tá a jẹ́ ẹ̀dá ènìyàn, pàtàkì jùlọ àwa ènìyàn tá a jẹ́ ẹ̀yà Yorùbá, ìran Yorùbá. Ẹ̀sìn kẹ́sìn kó wù kó máa ṣe, ẹ̀sìn kẹ́sìn kó wù kó máa ṣe. Mo kí ẹ o tó bá ti jẹ́ ìran Yorùbá. Mo kí Mùsùlùmí, mo kí Christian, mo kí àwọn traditional religions náà. Gbogbo wa ni mo kí o. Àwọn nǹkan kan wà tó ń lọ lákòókò yìí nílùú. Mo ti ní mi ò ní dá sí tẹ́lẹ̀, ṣùgbọ́n bí yẹn bá lóun ò ní dá sí nígbà míì tí yẹn bá rò pé ẹnu mi ò kálù, kí mo fẹ́ wí, kí ni mo fẹ́ sọ ní mo tó wà nílẹ̀ yìí. Ẹnu àwọn èèyàn kọrin ló yẹ kí àwọn nǹkan yìí ti ká ti máa gbọ́, ẹnu àgbà ló bí gbó sí. Ẹ mọ̀ tí a wá gbàgbé òwe Yorùbá tó ní pé ọmọdé gbọ́n àgbà gbọ́n láì dálẹ̀ ẹ̀fẹ̀, tó túmọ̀ sí wípé tí ọwọ́ ọmọdé ò bá tó pẹpẹ ńgbà míì, ó ṣeé ṣe kí tàgbàlagbà náà mọ̀ wọ́ kèrègbè. Ìdí tí mo fẹ́ fi dá sí nìyẹn. Nígbà tí mo wá fẹ́ dá sọ̀rọ̀ yìí, mo wá fẹ́ gba ọ̀nà tí àwọn ènìyàn ò rò láti fi dá sí ọ̀nà, torí pé ńgbà míì wà oríṣiríṣi ọ̀nà lóníkálùkù wa ń gbà gbọ́rọ̀. Téèyàn bá ń gbọ́rọ̀ lọ́wọ́, nǹkan tí ó mú jáde ń bẹ̀ tí ó sọ dìjà òní ọmọ wa. Tẹ́lómi bá ń gbọ́rọ̀ lọ́wọ́ tó ń sọ nǹkan kan tàbí ń sọ nǹkan kan létí ẹ̀, wọ́n ń sọ nǹkan kan fún un tàbí gbọ́ nǹkan kan, nǹkan tó máa fi dáhùn padà ni ó mú jáde níbẹ̀. Ẹlòmíì nǹkan tó máa fi ṣàtúnṣe ni ó mú jáde. Oríṣiríṣi ọ̀nà là ń gbà gbọ́rọ̀. Nípa ti ààrẹ Amẹ́ríkà Donald Trump tó ní àwọn fẹ́ wá sí Nàìjíríà, àwọn ọmọ ogun Amẹ́ríkà fẹ́ wá sí Nàìjíríà láti wá gbèjà àwọn Kristẹni torí pé àwọn bandit, àwọn agbénipa, àwọn dìgbòlùjà tí wọ́n ń pa àwọn ènìyàn, wọ́n ń ṣèkọlù sí àwọn Kristẹni púpọ̀. Ó dẹ̀ ti pọ̀ jù. Ìròyìn bẹ̀rẹ̀ sí tàn kálé tàn káwò káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà àti gbogbo àgbáyé. Ṣùgbọ́n nǹkan tó ṣe mí ní kàyéfì rèé o tí mo fi jáde. Ó ní wípé nígbà tá a gbọ́rọ̀ yìí, a rí àwọn Kristẹni tó jẹ́ àwọn ọmọ Yorùbá kan tí wọ́n ń jubilate. Ó ti ẹ̀dá báwọn ká bá wọn kọlu àwọn tí wọ́n ń pa àwọn. Ibẹ̀ láti rí àwọn kan tó jẹ́ àwọn ọmọ Yorùbá tá à mẹ̀sìn tí wọ́n fì sí, tàbí ká sọ pé bá a ṣe rí nínú Kristẹni la rí nínú àwọn oníṣẹ̀ṣe, bákan náà la rí nínú àwọn Mùsùlùmí tó ń sọ yìí pé ẹ wá Amẹ́ríkà kì í mọ̀ lọ, kì í mọ̀ wá lásán, kì í mọ̀ wá bìkan lásán. Àmọ́ fẹ́ lọ dà nǹkan rú mọ́ ni. Tá má tẹsẹ̀ bọ̀ nǹkan, ọmọ mọ́ kọjá bí a ṣe rò nígbà míì. Yí pé ká ṣọ́ra o. Pẹ̀lú bẹ́ẹ̀ náà, a sì tún rí àwọn àgbààgbà ọmọ Yorùbá tó dàgbàlagbà jùlọ wa yìí lọ tó
torí pé wọ́n wà lábẹ́ ẹ̀sìn tí wọ́n rò wípé ẹ̀sìn yìí ni ẹ̀sìn tí àwọn òyìnbó aláwọ̀ funfun ń ṣe ní pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ní o pé ọmọ ìyá àtàwọn nìyẹn wọ́n bọ̀ àgbèjà wọn ni tí wọ́n tún ràn nǹkan yìí mọ́nu. Bàbá wa Haruna Ìṣọ̀lá wọ́n ti kọrin wọ́n ní arọ tó lójú tó nímú tó ń dìtẹ̀ mára àdúgbò pé kógun ó dé ẹni àánú wọn ṣe mí. ẹgbẹ́ tó gún bá dé o arọ́ bọ́ tẹ̀ lọ torí pé kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ tí ó fi sáré. Ibi tẹ́lẹ́sẹ̀ méjì bá ti rìn wàṣà tí wọ́n sọ ṣẹ́ṣẹ́ tàbí wọ́n sáré eré lè tán sáré gerege àárọ̀ ọmọ yí kítọ́kítọ́ lójú kan náà ń bẹ̀ ni. àti wípé mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn fídíò mi bó bá tiẹ̀ jẹ́ wípé wọn ò bí mi sínú ìran míì ní Nàìjíríà yìí sì láǹfààní àti gbé papọ̀ pẹ̀lú àwọn ìran míì ní Nàìjíríà tó nǹkan bí mo ṣe dàgbàlagbà tó níwọ̀n bá tèmi. torí pé mo lọ sílẹ̀ Haúsá rí ni nílùú àwọn Fúlàní mo lọ bẹ̀ rí ni mi ò lọ gbé níbẹ̀ lèmi nǹkan lọ láti lọ sí nǹkan kan kó sì padà wá. Ilẹ̀ Ìgbò mo kọjá lágbègbè bẹ̀rí ní tiẹ̀ lọ bẹ̀rí rárá ní tiẹ̀. pé mo bá Haúsá gbé mo bá Ìgbò gbé àtàwọn ẹ̀yà míì ní Nàìjíríà àwọn díẹ̀ nínú wọn tó wá ń gbé pẹ̀lú wa níbí ni mo fi sọ pé mo mọ̀ wá wọn díẹ̀ mo mọ̀ ṣe wọn díẹ̀. torí ìdí èyí kò rọ̀ mí lọ́rùn láti gba àwọn nímọ̀ràn ṣùgbọ́n ó rọ̀ mí lọ́rùn láti gba àwọn èèyàn tèmi nímọ̀ràn. gbogbo nǹkan nínú ayé pátá ní ìran Yorùbá máa ń gbà kan rí. mo lè sọ yí pé àwọn Fúlàní wọn gba Islam tó bí àwa Yorùbá ṣe gba Islam. bẹ́ẹ̀ ni àwọn Haúsá wọn gba Islam tó bí àwa Yorùbá ṣe gba Islam. àgà àwọn Ìgbò mélòó tiẹ̀ ní mùsùlùmí náà wọn. bákan náà àwọn ẹ̀yà tí mo dákọ̀ wọ̀nyí náà àtàwọn míì tí orúkọ ẹ̀yà tí wọ́n sápamọ́ sí abẹ́ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tá a sábà máa ń gbé sókè ní Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ náà gba ẹ̀sìn Kìrìtẹ́nì tó bí àwa Yorùbá sì gbà. bá a bá ń ṣòṣèlú náà kankan ni. àwọn Ìgbò wọ́n yìí ṣe òṣèlú bó bá ọpá bó bá ọbọ lẹ́sẹ̀. àwa Yorùbá yìí náà ni. àwọn Yorùbá àwọn Haúsá Fúlàní wọ́n yìí ṣe òṣèlú bó bá ọpá bó bá ọbọ lẹ́sẹ̀. àwa Yorùbá yìí náà ni. ẹ tiẹ̀ dúró náà ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé ìlú àwọn Lárúbáwá àwọn Arab àwọn ni wọ́n mú ẹ̀sìn mùsùlùmí wá ẹ̀sìn Islam wá tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ olórí gbogbo wa àbí wọ́n bí ìlú Mẹ́kà ó sì bọ́ sínú orílẹ̀-èdè Saudi Arabia lónìí. ǹjẹ́ ní bí ẹ̀sìn ṣe le koko lọ́dọ̀ wọn nígbà tí ànábì wà láyé pẹ̀lú bí wọ́n ṣe kọ sínú Quran tàbí Hadith ṣé bẹ́ẹ̀ ló le koko lọ́dọ̀ wọn lónìí? ṣé Islam yẹn go le koko lọ́dọ̀ tiwa ń bí gan ju ọ̀dọ̀ àwọn tán mẹ́sìn wa lọ? torí kí náà mẹ́sìn wa. kí ní ìtàn tó mẹ́sìn wa tó fi dòní sẹ́yìn wọ́n ní wọ́n ṣẹbọ ní Saudi mọ́ ni àbí wọ́n ṣẹbọ lu Mẹ́kà ṣé wọ́n ṣe ń bẹ̀ rárá mọ́ rárá.
mo bí yín léèrè ní ẹ̀yin Yorùbá wa, ṣé wọ́n ṣe òrìṣà rárá ń lu Mẹ́kà mọ́ ni? tọ́wọ́n bá ṣe mọ́, kí ni rísìn tí wọ́n fi ṣe mọ́? kí ni rísìn tí wọ́n fi ń ṣe nígbà yẹn? kí ni benefit wọ́n rí bẹ́ẹ̀? abẹ́rẹ́ pé òyìnbó ń ṣe nǹkan kan láì, tàbí àwọn lárúbáwá wọ́n ṣe nǹkan kan láì mọ́ nítumọ̀ kan pàtàkì tí nǹkan máa fún wọn. ṣé ẹ ti gbàgbé pé àṣà lárúbáwá ó ní ẹ̀sìn Islam ni? lẹ́yìn irun kíkí tí ànábì mú wá, wọ́n ní òpó 5 ló pé ẹ̀sìn Islam. òpó 5 yẹn tó pè ló pé Islam yẹn, ẹ̀yẹ́ yẹn ọ̀nà ẹ̀fín lé mi. wọ́n ní ṣahadatu an la ilaha illallah, ní kí ká mọ̀ Ọlọ́run lọ́kan, ká sì gbà pé ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run bá ní sí. èèyàn ṣàjòjì sáwọn ará Saudi ńgbà yẹn, ará Mẹ́kà nígbà yẹn, pé ta ní jọ́ lọ́hùn, ta ní jọ́ kan. àbọ̀ ló sọ fún mi tó bá jẹ́ pé ẹnìkan wà tó tún dá wa, tẹ́ pé òun ló dálẹ̀, ló dá sánmọ̀, ló dá omi, ló dá òfurufú, ló dá gbọ́dọ̀, ló dá wò, wáyé tí ò jẹ́ kárí, kí ló tà sí ojú kan. gbogbo ìgbà tá a sì ń wí yìí o, ẹ̀sìn Kìrìsìtẹ́nì ti wà o, tí wọ́n ti ń ṣe o, báìbù ti wà o. àwọn ọ̀mọ̀wé nínú àwọn ará Saudi ńgbà yẹn, ará Mẹ́kà ńgbà yẹn, wọ́n ti ń ka báìbù o. àwọn olókoòwò tí wọ́n lọ káàkiri àgbáyé ńgbà yẹn ti ń ka bíbélì o, wọ́n ti ní bíbélì lọ́wọ́ o. ó lè má jẹ́ bíbélì ti sìn yìí o. wọ́n ti ń kà nípa ìtàn Mósè ńgbà yẹn o. wọ́n lè ti kọ̀tàn Jésù ó yẹ bíbélì. Sàbúrà ti wà o nígbà yẹn o. Ìnjílà ti wà o. wọ́n yẹ tako làákàyè wọn, wọ́n ní bá ànábì jà ní òpó Islam àkọ́kọ́. ẹni ká máa kírun, ó fọ́nì sí wọn, wọ́n tó lè bá ànábì jà. àbí wọ́n torí ẹ̀ bá ànábì jà pé ká máa kírun gbà tó ń gbà àrùn dé. òpó Islam jẹ́ méjì. ẹni ká máa yọ sàká, ká máa ṣe ṣàrà, ìdámẹ́wàá, oríṣiríṣi àwọn nǹkan yẹn, nǹkan tí wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ náà ni o. káyọ̀ sàká yìí, politics ní sàká yíyọ o. ó lè jẹ́ màláíkà Jibril lọ́wọ́ fún ànábì nírò. ànábì sì lè rí kọ́ rí pé kọ́lọ́ ń fún ọ ní ìmísí, kọ́lọ́ pé ọ̀nà tí ìlú fi lè rọrùn fún àwọn ènìyàn ò ní wípé ká máa gbìyànjú àti máa yọ nínú tọ́lọ́run bá fún wa fún àwọn tí ò ní, káwọn náà fi lè mọ gbéra. àbí nítorí pé sáka náà kọ́ yẹn. ẹni ká gbààwẹ̀ ní oṣù Ramadan. tábà lọ́wọ́ ká lọ Mẹ́kà. lẹ́ni àwọn tó lówó lọ́wọ́ jù lágbàáyé lónìí tó jẹ́ mùsùlùmí, àwọn lálágbára àti lè ṣe o láti lè gbìyànjú lórí òpó Islam márààrún. àwọn lálágbára àti gbìyànjú lórí òpó Islam márààrún. wọ́n sì ń gbìyànjú ni. òpó Islam márààrún kò rinlẹ̀ lọ́dọ̀ wọn. gbogbo yín lè rí ni. ṣé báwa sì ń ṣe jẹ̀nàjẹ̀nà lọ kírun ni ọba Saudi lọ kírun lónìí? bẹ́ẹ̀ ni gbogbo yín lè rí.
ṣé bá a sì lè jà ká kú ká fẹ̀mí ara wa lélẹ̀ nítorí ànábì ṣé ń lọ bá Saudi máa sí. Sọ pé wọn gbà fún ànábì wọn gbà pé ànábì òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe ṣùgbọ́n sẹ́lẹ̀ torí ṣé wọ́n gba wèrè mọ́ ìgbàfà torí pé ẹ fẹ́ sọ pé à ń torí fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ànábì òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe sọ gba wèrè mọ́ bí tọ̀dọ̀ tí wá ń bí táwa ń ṣe sọ gba wèrè mọ́ bẹ́ẹ̀. ẹ ń bá lè dá mi lóhùn kan dá mi lóhùn lábẹ́ comment section ẹ mi dá mi lóhùn bẹ́ẹ̀. ẹ jẹ́ tí wàá fi àwọn Saudi lẹ̀ ní Nàìjíríà ń bí gan Nàìjíríà tá a wà yìí lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa tán jẹ́ mùsùlùmí táǹkì mùsùlùmí mọ́ jẹ́ pé tó bá dáràn wọ́n náà mùsùlùmí ṣe nǹkan o tó bá ṣe dáadáa mùsùlùmí ṣe nǹkan o mélòó ní kírun nù wọn. ẹlòmíì every month lókùn tí ń lọ Mẹ́kà báyìí kò sì dá lọ ń kó àwọn èèyàn lọ ni kò dẹ̀ ṣiṣẹ́ àròbọ̀ à ń kó yẹn lọ múra àti hajj olóhùn fi sin lọ́ọ̀ náà ni pẹ̀lú bẹ́ẹ̀ náà ẹbí wọn léèrè sí wọ́n kírun. kí ló dé tá àlejò ká ronú wa bákan náà àwọn kìrìsìtẹ́nì náà àwa Yorùbá ni mò ń gbà nímọ̀ràn àwọn kìrìsìtẹ́nì náà kìrìsìtẹ́nì ẹni Ọlọ́run dá ọ̀run ayé sì wà ní jújù ta ló wà ń bẹ nígbà náà tó fi mọ̀ pé ayé wà ní jújù ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lórí omi ta ló kọ́ Ọlọ́run pàṣẹ kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ sì wà ta ń drop lẹ́tà yẹn gbogbo àwọn nǹkan yẹn ta ló sojú ẹ̀ tó ń pẹ̀lẹ̀ tó ń kọ́lẹ̀ ta ló kọ́ lẹ́kọ̀ọ́ kọ́kọ́ yẹn. Ọlọ́run fọjọ́ mẹ́fà ṣiṣẹ́ ó fijọ́ keje sinmi ta ló sọ yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé Ọlọ́run dáyé tún ó lè jẹ́ mi sí fáwọn èèyàn kan o ètò bá a ṣe ń gbáyé yìí àwọn kan ni wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ tí wọ́n gbé ayé yìí kalẹ̀ pé ẹja máa gbé bá a ṣe máa gbèrè àwọn tó lọ́n ti for life náà làwọn òyìnbó tó ń darí ayé àwọn lárúbáwá bá wọn ságídí ni ló fi jẹ́ kó tó fi dòní orogún làwọn méjèèjì ẹ wá wò ní tó ń pè lẹ́sìn wọ́n fi wá kó wa lẹ́rú ni o ní tó ń pè ní ẹ̀sìn wọ́n fi wá kó wa lẹ́rú ni tí wọn bá dà mẹ́sìn wá nígbà yẹn lọ́hùn wọn ní láǹfààní àti fi àṣà wọn lọ́lẹ̀ sínú ayé wa because kò sí ní tó ń pè lẹ́sìn kọjá àṣà òun lẹ̀sìn wọ́n mú ẹ̀sìn wá láti fi àṣà wọn lọ́lẹ̀ sínú ìgbésí ayé wa n tó fẹ́ lo ẹ̀sìn fún àwọn ti lò ó fún un ṣùgbọ́n tó bá drop ẹ̀sìn pé àwọn ò ṣe mọ́ tó ń jẹ́ kó wọ́n sí gbogbo ayé pé àwọn ò ṣe ẹ̀sìn yìí mọ́ àwọn ti lò ó fún táwọn fẹ́ lò ó fún lágbàáyé gbogbo wa á tù nínú òde lọ́wọ́ kan ni àwọn nǹkan tí wọ́n ti wá fi ẹ̀sìn ṣe àwọn nǹkan iná padà mọ́ bàjẹ́ tó rẹ́sìn ló bí foundation fún ọ̀nà tán gbà wọlé sí wa lára láti gbé wa sí abẹ́ àti láti dè wá mọ́lẹ̀. ẹ̀sìn àwọn òwò ṣe mọ́ àwọn agbègbè kan wọn búyàn wọn sì sọnù. àwọn á mú àwọn nǹkan wọ́n fi ta kókó ẹ̀sìn ọ̀hún tó yẹ pé ìdí ẹ̀sìn ọ̀hún làwọn tí wọ́n ń he àhejẹ àhejẹ tí wọ́n ń he jẹ la fi ń pè wọ́n ní olówó ayé ń di ẹ̀sìn lónìí tá à ń fojú olówó ayé wọ̀n pé àwọn ni wọ́n lówó jù ń di ẹ̀sìn tá à ń fojú olówó ayé wọ̀n pé àwọn ni wọ́n lówó jù ń di ẹ̀sìn.
àwọn yẹn ni wọ́n ń lò láti máa tún fi fún okùn wa lọ. tẹ́ ẹ bá rí pásítọ̀ tó kánrin tó wàyàmì gbogbo nǹkan ní Jésù ṣe nígbà yẹn lọ́hùn tí wọ́n ń pàṣẹ fẹ́yìn kẹ́yìn ọmọ kìrìsìtẹ́nì yòókù máa ṣe láyé òde òní, àwọn ò ṣe mọ́ o. àwọn ti gbọ́n àwọn ò ṣe mọ́. tẹ́ bá láwọn ṣéwù ńláńlá tẹ́ pé oríṣiríṣi tíra ìmí inú wọn tún padà kọ tíra látara Quran wọn tún kọ tíra tó sì fìdí ẹ̀ múlẹ̀ pé tíà yìí bó ṣe rí inú kò síyàn bẹ́ẹ̀. táwọn àfáàmì náà tó ń lò láti mọ fi ṣe wáàsí káàkiri láti mọ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. ṣé gbogbo tí wọ́n ṣe lónìí ni wọ́n tí wọ́n sọ pé ànábì sí ń gba ayé rẹ̀ làwọn ń ṣe mọ́. pẹ̀lú ẹ̀ náà èsùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó ni wọ́n ń fún wọn o bẹ́ẹ̀ sì ń fojú hàn polówó ayé ni wọ́n yẹn tó. torí pé àwọn èrò pé táwọn ọba fi àwọn ẹ̀ta kókó ẹ̀sìn nínú ayé sọ́dọ̀ wa á tù lórí ìdè. èèyàn mélòó ló lọ Amẹ́ríkà lénìí tó dé Amẹ́ríkà nínú àwọn ọmọ Nàìjíríà ẹ bí àwọn èèyàn yín tó wà nílùú òyìnbó léèrè tí a lè pe Amẹ́ríkà ní ìlú Kristẹni pẹ̀lú ìgbé ayé tí wọ́n ń gbé ń bẹ̀. àwọn olówó Amẹ́ríkà lénìí tó jẹ́ àwọn olówó tó láàmìlaka jù lágbàáyé nínú àwọn olówó tó wà láyé mélòó ni ó jẹ́ pé ìdí ẹ̀sìn ló ti ń pa owó ẹ̀ tàbí tá a lè fẹ̀sìn ròyìn. ní Nàìjíríà wa igun ṣé chọ́ọ̀chì ní Dangote ń lọ bí ẹni máa kú ni àbí mọ́sálásí ló ń lọ. àwọn Mike Adenoga tí ṣọ́ọ̀ṣì ni wọ́n ń lọ bí ẹni máa kú àbí mọ́sálásí. àwọn Ọ̀tẹ́dọ́lá àwọn Adeleke family táwọn yìí pé wọ́n ti kúrò ní Islam wọ́n gba nù Kristẹni lọ sọ́sọ́ nípa ẹ̀sìn Kristẹni làwọn ṣe ni táwọn fi lówó lọ́wọ́. wọ́n fi bàmùbàmù lù làákàyè wa látàrí ẹ̀sìn àwa ń jà kiri. ṣé já ẹ̀sìn ní Amẹ́ríkà ń bọ̀ wá gbé Nàìjíríà? ọba ń bọ̀ wá bà wá láyé jẹ́ tá a fi ń jubilate. nítòótọ́ àwọn bandits wọ́n ń jà káàkiri ní Nàìjíríà. ó ṣeé ṣe kó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti pa kí Kristẹni ó pọ̀ ńbẹ̀. ṣé ẹ mọ̀ pé tè nìyẹn ni sọ́jọ́ ò ti pẹ́ tí àwọn ẹ̀yà Haúsá àwọn tí ò lówó lọ́wọ́ náà wọn tójú wọn là tí àwọn tójú tí wọ́n là tí wọ́n fi ń dọ́gbọ́n lò wọ́n fún já ìsìn tó ti máa ń ṣe gbọ́nkúgbọ́nkú sáwọn ẹ̀sìn àwọn Kristẹni ni. àwọn kan tiẹ̀ sọ Muslim ticket lọ́fà ṣe Muslim ticket òun náà ló jẹ́ ká Haúsá tó mọ yarí ń sìn wípé àwọn òfin ìjọba tó wà ń ta yìí ara ni àwọn pọ̀. ta ni ò mọ̀ tipẹ́tipẹ́ wípé ẹnikẹ́ni tí ó ìdákẹ́dá tí ó bá ti wà nípò ní Nàìjíríà tí ó bá ti ta àwọn òyìnbó lẹ́nu àwọn òyìnbó àwọn England àwọn American wọ́n rí Áfíríkà bí oko àròjẹ àwọn níbi tí táwọn ti ń pawó. any African country tó bá ti ní ààrẹ tó bá ti gbọ́n ṣáṣá tí ọgbọ́n rẹ̀ bá ti fẹ́ mọ́ kó wọn sísì báláṣì bolo oríṣiríṣi ọ̀nà àdánwò ni wọ́n mọ̀ dẹ́ sírú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kíjọba rẹ̀ ń bá rọgbọ kán bá rọrùn. tá bá wò dáadáa nínú ẹ̀yà lè sọ bá torí pé àwọn Yíbò ṣe ìjọba rí ṣùgbọ́n nínú ẹ̀yà méjèèjì tó ti ṣèjọba ní sísá wà dáyé yìí lójú ẹ̀mí mi àtàwọn ìtàn tá ti gbọ́ ẹ̀yìn
nígbà tí Yorùbá bá wà ń bẹ báyìí náà ní dàbí ẹni pé a fẹ́ mọ́ róye pé nǹkan mọ̀ fẹ́ dà òótọ́ yóò fẹ́ nira. Kí ni wọ́n mọ̀ fẹ́ nira nígbà tí àwọn Haúsá bá yarí kan náà ni àwọn Fúlàní. torí pé táwọn bá ti wà ń bẹ̀ káwọn ọmọ náwó fàlàyé folò kán sì mọ sílẹ̀kùnlẹ̀ fáwọn òyìnbó kan mọ kóró ajé wa lọ ni iṣẹ́ tí wọ́n nù. ọmọ ń dùn máwọn òyìnbó bẹ́ẹ̀ inú wọn dùn pé àwọn nànà mo ti wà ń bẹ̀. nọ́ọ̀sì máa fi ń gbèjà wọn látijọ́ àti dá Nàìjíríà sílẹ̀ ni àwọn ìran òyìnbó ti ń gbèjà àwọn Haúsá sẹ́sìn wọn ni wọ́n wá ń ṣe. ńgbẹ̀yìn lẹ́sìn ni sẹ́sìn wọn ni wọ́n ń ṣe. mo fẹ́ kẹ́kẹ́ ẹja ronú sí ni nànámù ó ní wọ́n rí àwọn Haúsá sí. ẹnu péjọba tó wà ń ta yìí ti ń gbé àwọn ìgbésẹ̀ kan lábẹ́ bárasẹ́ ní wá tó ó ń gbé àwọn ìgbésẹ̀ kan ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé wàhálà tí ó ṣẹlẹ̀ yóò fẹ́ le jù báyìí gan lọ. ẹ̀yìn kan náà tún wá tẹ̀lé sìn ẹ̀sìn tí wọ́n fi kó wa lẹ́rú ẹ̀sìn tí àwọn gan ò ṣe mọ́ ẹ wá tẹ̀lé sìn lọ. kò wá jẹ́ kẹ́ ẹ láǹfààní àti ronú lọ síbi tó yẹ kẹ́ ẹ ronú lọ gangan. ọdún wo la fẹ́ ṣe ìdá ọdún wo la fẹ́ ṣe lé ìdá tá a fi bọ́ ń bẹ̀. bẹ́ẹ̀ mi ṣe wà yìí mùsùlùmí ni mí tòótọ́ o mo sì ń kírun ṣùgbọ́n ìsìláàmù mi ò kọjá òpó ìsìláàmù márààrún. mo kọ́ rí ànábì pé kì í sọ ọmọ Nàìjíríà kò dẹ̀ kì í ṣe Yorùbá ìran mi ṣùgbọ́n mo gbà yí pé ànábì Ọlọ́run ni ṣèbí tó pò ìsìláàmù náà ní kásì náà nù mo sì gbà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni yes òpó ìsìláàmù àkọ́kọ́ ti lọ báwọn ó ti dúró tán dáadáa mo sì ń kírun sì kírun mi nítorí ẹnìkan ǹbá kíkan kí n dákan sí kọ̀ọ̀kan yìí nígbà wọn ò kí fún ànábì tó pọ́lọ́ ni mò ń kí fún ànábì gòní akírun fún náà kọ̀ọ̀kan yìí náà tó bá ní àbóso o síjọ ànábì nìyẹn yẹ́sì ní síjọ ẹ̀ náà nìyẹn náà ń tẹ́lẹ̀ wí síjọ tí ẹni kí wá jẹ́ ìwọ tó dájọ́ lẹ̀ tí wọ́n ń kírun ṣé wọ́n ń kí arítẹni mọ̀ ń wí afàpáàdì jẹmọ̀nà bó tiẹ̀ mọ́lẹ̀ káyọ̀ sàká tí ìlówó tó wọ sàká tí n bá ti sí sàrá yìí sí nítorí ẹ̀sìn torí benefit lọ́wọ́ à ń bẹ́ ni mo fi ń ṣe é súùtì ni ẹjẹ mọ tán jẹ mọ jára rẹ ìyìn sí sàrà nítorí ẹ̀sìn torí benefit tó wà níbẹ̀ mo fi ń ṣe kí ni benefit bẹ ẹ̀dá kan ò ní mú kó fi fún yẹn báyìí dandan ni nǹkan kan máa tún padà wá fún wọn náà tí ó jẹ ọ̀pọ̀ bó sì wà náà sì ń ìṣẹ̀ṣe tí àwọn Yorùbá náà nìyẹn ṣé o torí ìdí èyí ìyẹn tiẹ̀ kò tí ẹ̀ nítumọ̀ sí mi àwọn kìrìsìtẹ́nì náà sì sàrà ìyí fún ni wọ́n ń ṣe náà torí ara rẹ ni kágbàwé lóṣù Ramadan yes mò ń gbà tó mú rẹ̀ láìkí kí mo lè mọ gbà wẹ̀ ṣùgbọ́n tó wá máa ń dùn mọ́ mi lásìkò tí gbogbo àwọn ọ̀pọ̀ èèyàn bá ń gbà kí mi náà tún gbà ń bẹ̀ mo sì gbọ́ wípé Ọlọ́run sọ wípé òun ò ní fi ẹ̀san àwẹ̀ rán ẹnì kankan sí yàn mo sì mọ́ rápẹ̀rẹ̀ tó tọ́ wípé o ò ní mọ̀ gbàwẹ̀ kó o mọ̀ kún fún agbára náà ẹ̀mí kí wá lóde kò pọn ẹ̀dá kọ́ ọ̀dà níyàn ti nípa ti mùsùlùmí ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì náà máa ń gbà lónìí láti fi ṣe nǹkan sọ̀pọ̀lọpọ̀ ló wá ń gbà bòbí yín léèrè ni ìdẹ̀tí lágbára Mẹ́kà yes ní ìlágbára Mẹ́kà gbèyàn kí politics Mẹ́kà lẹ́ni Saudi Arabia lónìí tá ń lọ tá ń kówó orí ebíyé lọ Amẹ́ríkà àjọsí àti Saudi Arabia
àpapín náà ń ṣe lórí Mẹ́kà tá à ń lọ náà owó tí Amẹ́ríkà ń rí every year látara pé à ń lọ sí Mẹ́kà sówó kékeré ni. tó bá pawó jọ Mẹ́kà tán kan tó yọ ti kọ́ńtírì kankan lágbàáyé tí Amẹ́ríkà náà kọ́ yọ. Amẹ́ríkà jà náà gbogbo nǹkan táwọn ń ṣe pátánú ayé wọ́n ń ṣe láti fi ṣe business ni. wọ́n bá lọ jagun bì kan wọ́n lọ ṣe business ni. tá bá lọ kí wọ́n bì kan wọ́n lọ ṣe business ni. tá bá lọ mú wọn lójú bì kan wọ́n lọ ṣe business ni. bí ènìyàn tí ó bá sì làmìlaka lágbàáyé bó sì gbọ́dọ̀ máa ń ronú ẹ̀ nìyẹn. àìronú bẹ́ẹ̀ ojú kan náà ni wàá jókòó sí. mọ ẹsẹ̀ mọ̀ kí òṣòlówó ní ọ̀dọ̀ àwọn Haúsá àti Fúlàní ni Nàìjíríà ni wọ́n ń jẹ wọ́n ní olówó ẹ máa wo àwọn ọ̀pọ̀lọpọ̀ olówó wọn tí ẹ pé Dangote tó dé sí báyìí ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ olówó wọn ẹ kí ni wọ́n ń tù ta. irọ́ yìí náà ni irọ́ ni má pa ẹ̀sìn sórí tó o bá fẹ́ rí ayé gbé gan bó ṣe yẹ kó o gbáyé. wọ́n design ayé ẹ̀sìn fún àwa olòṣì ẹ̀dá àwọn olówó amáyé mi. wọ́n design ayé ẹ̀sìn wọ́n design fún olòṣì ẹ̀dá àwọn olówó amú ayé mi wọ́n ń gbé lọ ó sì ń jẹyàn. wọ́n mú mindset wa wọ́n darí sọ́nà bòmí. mi ò gbé òsẹ́sìn ṣùgbọ́n mo gba wèrè mẹ́sìn tó bá fẹ́ jẹyàn. èmi ò ní kò sẹ́sìn mo gba wèrè mẹ́sìn jẹ́ kó rí ẹ pé sáyìn fèsì ẹ mọ tó ń ṣe. fẹ̀sìn lọ́rùn lẹ̀ wọ́n ti gbé ẹ̀sìn kalẹ̀ ní ìlànà pé ẹ̀dá tí bá ń ronú bí mo ṣe ń ronú yìí kí àwọn ẹ̀dá kan lè mọ kí ọ̀pọ̀ èèyàn nínú ayé lè mọ fojú wèrè wò ó. wọ́n gbé nǹkan tí ó tu ọ wọ́n gbé nǹkan tí ó dé ọ wọ́n gbé nǹkan tí kò ṣeé tú nǹkan tí ò ṣeé já irọ́ tí ò ṣeé já wọ́n ti mọ̀ mọ́ sí package everything. ẹja ṣọ́ra o ẹja ti bí kan wò tí a bá rí èèyàn tó mẹ́sìn kankan ẹ lọ́wọ́ ra kò tí ì lówó lọ́wọ́ ńjọ́ tó bá bẹ̀rẹ̀ sí í lówó lọ́wọ́ ẹ rí ẹ̀sìn tí ó mú kankan ó sì mọ reduce lára rẹ̀ yóò mọ reduce ó ti mọ àwọn nǹkan kan ló jẹ́ kí ọmọ lówó lọ́wọ́ nǹkan tó sì mọ ní ṣokùnfà tẹ̀sìn ara ẹ̀ fi ń reduce ẹ lọ kíyèsí dáadáa. pàtàkì jùlọ gbogbo kìrìsìtẹ́nì mùsùlùmí ilẹ̀ Yorùbá torí ẹ̀sìn kọ́ ni Amẹ́ríkà ṣe ń bọ̀ ní Nàìjíríà o ẹ mọ́ jubilate rọ o tẹ́ ẹ bá mọ̀ wípé arọ niyín ẹ mọ́ dìtẹ̀ o ẹ jẹ́ àpàǹpọ̀ sójú kan náà ká tètè sọ ká Amẹ́ríkà mọ̀ wà ní o òótọ́ àwọn àlùmọ́nì wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wa àwọn olórí wa ni wọ́n ń kó jẹ ni wọ́n ń kó là àwọn iná ló yára fún jù láti mọ̀ wà mọ́ o kán fún wa ní nǹkan jagun kán sì fagilé ìwé ìrìnnà gbogbo àwọn olórí wa kán ní kán mọ̀ wọ́dọ̀ àwọn ọmọ sọ lè ṣe bó ṣe fagilé wèrè ní bàbá Sọyẹmí Wọlé Ṣóyínká kan ṣe fún gbogbo àwọn olórí wa pátá tí n kára president wa kí ni ẹ lọ tún lóyún ṣe ẹ mọ̀ wọ́dọ̀ wa mọ́ ta ń sọ fún àwọn Boko Haram ń gbénu gbó ta ń sọ fún àwọn bandit ń gbénu gbó àwọn tó ń jẹ́ bandit gangan sínú gbó ni wọ́n ń gbé ni àbáàrin wa ni àwọn gbé dúró bọ̀ àwọn gbé kíní kan bọ̀ àwọn pàgbọ́mọ́nú gbó irọ́ pátá ni kí ló dé ẹsẹ̀ làákàyè
ìran Yorùbá yìí ṣe gọ̀lúgọ̀ ìyá ṣe làákàyè òjò lọ́rọ̀ ló kọ́ ilé pọ̀pọ̀ méjì ẹ̀ la fi dàbá ṣe dà yìí. ẹ rántí 1966 àwọn Haúsá yìí náà gbó 1965 64 65 66 àwọn Haúsá yìí náà ní kọ́kọ́ ń pariwo pé àwọn fẹ́ lọ nígbà rí pé ìjọba ti bọ́ lọ́wọ́ àwọn tí àwọn kan ti gbàjọba tí wọ́n ti lọ pa àwọn Sardauna tó ti pa Tafawa Balewa àwọn yìí náà ni wọ́n ń pariwo pé àwọn ń lọ àwọn ò fẹ́ sí Nàìjíríà mọ́ nígbà tí ìjọba padà bọ̀wọ́ wọn nígbà tá a pàgbé ìrẹsì ni wọ́n tún padà sọ fún mi pé ọwọ́ àwọn ti gbọ́n táwọn fẹ́ o náà wọ́n padà go with one Nigeria tàbí sọ go one. àti ìgbà náà lọ́nà tí ó di Nàìjíríà tí ò bá ti sí wípé agbára Nàìjíríà wà lọ́wọ́ wọn tí àwọn òyìnbó alápapín wọn ò rí nǹkan kan pín mọ́ oríṣiríṣi táwọn ríre ẹ̀sìn tán tí wọ́n pa mọ́tẹ́lẹ̀ sí fi ń ṣe para àwọn afẹ́dọ́gbọ́n mú ta kálíbà rò pé ti wa ni wọ́n ń ṣe ẹjẹ́ ajára wa o èmi wí tèmi mo dúró náà ẹ ṣeun o.